You king alone love fair. But Tinubu has sold everybody. I can be a mododo there. Don't let this disappoint you know. It is disappointing every one of us, and you have sold out everybody. Nigeria is at war. Undeclared war. Confirm ogun. Ó ti wà nínú Nigeria. Ogun gidi. Ẹni tí ó bá ti mọ̀ ni ò ti mọ̀. Wípé today victims were yesterday survivors. And today survivors might end up being tomorrow victims. Mo fẹ́ tú ọ̀rọ̀ yẹn sí Yorùbá. As in, okay, let me put it this way. Yesterday survivors are today victims. As in, àwọn tí wọ́n live lánàá, tí wọ́n sì ń ṣẹ̀mí lánàá, àwọn tí wọ́n pa lẹ́nìí, ara àwọn tí wọ́n ṣẹ̀mí lánàá ni. Yes, I get it right. Ṣé mo get it right? Àwọn tí wọ́n pa lẹ́nìí, ara àwọn tí wọ́n ṣẹ̀mí lánàá ni. Àwọn tí wọ́n wá ń ṣe ẹ̀mí ní èní, báwo ni ọ̀la ṣe máa rí? Báwo ni ọ̀la ṣe máa rí fún àwọn tí wọ́n ń ṣe ẹ̀mí ní èní? Mo kí yín káàbọ̀ sórí ètò yín, ètò wa, ètò Ìbáwò. Ẹ káàbọ̀. Tá bá ṣe ń wo orí show yìí, ẹ máa bá wa share video. Now, let's quickly, because video pọ̀ mi gan tí mo fẹ́ show. Let me quickly go here, please. Of course, if anybody had told us that we are going to witness what we are witnessing at the moment in our land, we would have said it's impossible. But let me use the statement of our paramount king, Oba Johnson Olariwaju Dada. I think the situation we have in our land presently, Ewagbo district of Ifelodun local government, Kwara State, is beyond us. Is beyond us. The situation of insecurity in our domain, we must confess, is beyond us. This is our community. Only deserted now. Only deserted. People have fled for their lives, left their properties, their farms, their businesses, everything deserted now. The whole community is deserted. The whole district, the whole Ewagbo district, and even suburb, they were all deserted now. Eh? Eh? A place that is blossoming for its commercial activities, for its agricultural activities. See the whole community deserted now. See. People left their belongings. From here to Okewa now, down to Ewagbo. That's how you see houses closed. Can you see? Houses closed. Nobody. Every place people lived before have been deserted now. I think this is beyond us, really. It's beyond us. And as I'm talking now, we even have some of our community members in the bush. Kidnapped. We don't know their situation. It's a very pathetic situation. It's very saddening. We are worried. We are threatened in Ewagbo district. Please, we are appealing to the Kwara State government, the federal government, and all those concerned to come to our aid. This is a situation we have never witnessed. Even our forefathers, our fathers in heaven, have not witnessed what we are witnessing right now. They chase us away from our farms. We thought it will soon be over, but see now. They've also chased us away from our homes, from our businesses, from our occupations, from our properties. Can you see? Can
Can you see? Houses locked up, nobody. This is the saddening situation which Oragon district and its environ, not just Oragon district, Okeonya, Kajola, everywhere. This is how it's deserted now. It's a very pathetic situation. We are appealing to the government to please do the needful. Not that you have not done. You have done, but when we have preempted this kind of situation, that there will be a repressal attack. This is a repressal attack now. The whole community is deserted. You see anybody now, maybe it's a vigilante or just some strangers who doesn't have anywhere to go. The whole community is deserted. Everywhere under lock and keys. Can you see? See. Mo sure pé ẹ rí àwọn fine buildings. Most of the fine buildings tẹ́ ń wò yẹn, àwọn tí wọ́n kọ́, wọ́n wà nílùú òyìnbó. Tí wọ́n retí pé ilé làbọ̀ sinmi oko. Táwọn bá ti ṣe tán o, nílùú òyìnbó o, àwọn arílédé sí. Most of the buildings you are seeing there are built by àwọn tó wà nílùú òyìnbó. Many were built for their parents. Even àwọn míì tó wà Nigeria tí wọ́n ṣiṣẹ́ takuntakun wípé at the time tó wọ́n máa retire, àwọn ilé ńláńlá yìí no máa retire sí. Many people ni wọ́n ṣiṣẹ́ Ìgbónà, a máa ń ṣiṣẹ́ gan. A máa ń ṣiṣẹ́ gidi nílùú Ìgbónà. Mo ń bọ̀ o because bàbá yẹn sọ wípé àwọn tó pé èèyàn kan ti sọ fún àwọn pé wí lè máa ṣẹlẹ̀. Wípé àwọn ò bá ti mọ̀. Ẹ jọ̀ọ́, ṣé Yorùbá wuyi sọ àbí mi ò sọ? Ṣé ayé là gbé Àbẹ̀ní? Ṣé mo pariwo àbí mi ò pariwo? At least mo ti wà lórí internet náà sìn àti tójọ́ mélòó kan. Ṣé mo pariwo wípé ogun ń bọ̀ àbí mi pariwo pé ogun ń bọ̀? Now, mo ń bọ̀. Fídíò pọ̀ ní tàfẹ́ show lẹ́nu. Lọ́jà wọ̀ láyé wọ́n ti dé. Àwọn ọmọ Haúsá ti dé, wọ́n ti ń lẹ́kọ̀ọ́, wọ́n ti ń fọ̀dọ̀dọ̀ mọ́tò, wọ́n ti. Lọ́jà wọ̀ láyé wọ́n ti dé. Àwọn ọmọ Haúsá ti dé, wọ́n ti ń lẹ́kọ̀ọ́, wọ́n ti ń fọ̀dọ̀dọ̀ mọ́tò, wọ́n ti pariwo aláwọ̀ agbóhùn níta iná ní láyọ̀ ẹ̀ náà yẹ̀yẹ̀ àti wọ́n ti wá kí bá wà. Tí wọ́n ti bá wà o. Fún ìyàdàgbọ́ yẹn tèmi ti bá mi. Gbogbo ṣe yé wọ́n ti kalẹ̀kùn mọ́ dáhùn ẹ̀sìn mẹ́wàá mọ́ dáhùn mẹ́ríà. Mẹ́ríà wọ́n ti ń lẹ́kùtà. Bọ́ọ̀lù àti ẹ̀fẹ́ jáde mẹ́ríà bọ́ọ̀lù àti ẹ̀fẹ́ jáde tèmi ti bá mi o. Yé wọ́n ti pariwo ta, wọ́n ti yọ kúta wọnú ilé àti ẹ̀mọ́ àwọn ta ni. Yéésù wà ní ńlá mo ti dá mi. Bọ́ọ̀lù àti ẹ̀fẹ́ jáde ti ẹ̀mọ́ ní ti bá. Mama ti wà nínú ilé mi mọ ilé wọn ní pálọ̀ ní ilé jáde sínú kọ́ńpáùndì kò tẹ́ ìjẹ́ èmi nìkan fẹ́jọ́ wà nínú yàrá lọ́jà ikú ti dé inú ilé yìí ni wọ́n lọ́kùtà mọ́ wọ́n subhanallah mọ́ríyá mo ti fẹ́ kú yé wọ́n pa wá lónìí ni mọ́ríyá wọ́n pa wá lónìí wọ́n pa wá lónìí. And tó wà lórí fídíò YouTube TikTok video pẹ̀lú mi ní later wà ní Ìjẹ̀rin. A wà lórí show ni wọ́n send voice sí mi. Láti Ìjẹ̀rin yẹn mo ti wá ń pe number yẹn di sin kò lọ.
tó bá wà lórí TikTok pẹ̀lú mi ní alẹ́ ìjẹrin ní data wa lórí Ewagbo ẹ bá mi kọ sí comment section. This was sent to me and ẹsẹ̀kẹsẹ̀ mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní pé video I was on live show ní ìjẹrin wà tán send it sí mi. I have been trying my best to reach this person, but not available. You was there. God bless you, Mr. Abi, Mrs. Ni Adler. God bless you. I try all my best. Maybe I could get this person. Maybe I could rescue her and his family. But unfortunately, this thing is not available. You was there also. God bless you. Abidayo. God bless you. Okay. Yes, I don't know because I have tried that number. I have called, send message. Because if you are Ewagbo fans, you know on this platform that Batogun Kanu ṣẹlẹ̀. Adúpẹ́ f'Ọlọ́run. Àwọn takwa láti Kanu. A ṣì ń bá wọn kokokokokoko nínú wa ṣì ń bá wọn sọ̀rọ̀ de sin. Ramon ọmọ yín kò lè má text mi deni. Kò lè má pè mí even when gba tó fẹ́ fẹ́yàwó he told me everything. But adúpẹ́ f'Ọlọ́run pé at least I rescue àwọn kan láti ilẹ̀ Hausa Batogun ilẹ̀ Hausa ṣẹlẹ̀. Eléyìí tó sọ̀rọ̀ yìí nísìn àmọ́ bí tó ti ń sọ̀rọ̀ àmọ́ bí tó ti ń pè mọ̀ pé Yorùbá lẹni tó ń sọ̀rọ̀ yìí. And for those of you tell me pé ẹ̀sìn ṣìlámù ọbú ṣìlámù. Number one, orúkọ wo lẹ gbọ́ tí woman yẹn ń pariwo. Ẹ pé orúkọ ọmọ ẹ̀ bí ọmọ ẹ̀ ní o bóyá àbúrò ẹ̀ ní o I don't know. God bless you. Oni Moria ogun ti dé. Àwọn Hausa ti nleko. Wọ́n pa wọ́n lónìí. Ha subhanallah. Inna lillahi wa inna ilayhi raji'un. Torí ẹ̀ ó lọ sọ́dọ̀ gbogbo ẹ̀yin wèrè. Mùsùlùmí tẹ́ torí ẹ̀sìn tẹ́ ń bogun ìdílé bàbá yín jẹ́. Ojú yín máa bó Ewagbo lórúkọ mi. Nígbà tá a kọ́ bẹ̀rẹ̀ show yìí tí mo kọ́ sọ fáwọn ọmọ Yorùbá pé ẹ wọ ṣìlámù kan lé wọn láwọn bó ṣìlámù. Abushiramu ọmọbìnrin àṣìbẹ̀rẹ̀ Ọlọ́run Abushiramu ó láwọn máa Hausa ti dé wọ́n pa wọ́n lónìí subhanallah wọ́n ò fẹ́ gbọ́ subhanallah yìí Yorùbá ni ẹ́ you are a gunner wọ́n ò fẹ́ gbọ́ iná líláyìí wà iná lílé kó tó pé iná lílá tó bá oní òkò náà òkò ni wọ́n fi ń pa àwọn èèyàn nísìn òkúta wọ́n lé àwọn èèyàn lókúta kó tó ṣe túbú láti lé òkúta mọ́ ẹ lórí orí ẹ fọ́ dànù awó lọ. God bless you BOS wọ́n ní ẹ̀yin àgbà Yorùbá do something. Ẹ bá wà lórí iṣẹ́ ẹ bá wà tẹ́tàn pop lórí iṣẹ́ ẹ bá wà share video ẹ bá wà invite àwọn èèyàn ẹ share sínú àwọn groups. Ẹ tẹ́ bá ní ìdẹ lórí YouTube yín whatever ẹ gé ẹ lò ó lọ́fẹ̀ẹ́ I don't charge for my videos. Mi ò gbà mi ò dé tó bá dé lo video mi gan tí bá lórí kíní gan àìmọye tí ma tún comment ma tún kí ẹni ma tún comment sí comment section because we want the world to see this. Subhanallah Moria àwọn pa wọn lónìí àwọn ti kú àwọn ti dáràn àwọn ti ṣe kíní kan. Now kí tó play ti ma padà wá sọ́dọ̀ ọ̀rọ̀ bàbá tó sọ pé wọ́n sọ fáwọn yìí mo ń bọ̀ ńbẹ̀ bẹ́ẹ̀ kí tó débẹ̀ tó bá bí di pé Èkó la wá o àwọn bí wọ́n re Èkó safe o I'm not sure I said this thing. tó bá bí di pé Èkó la wá o àbí bí anywhere tó bá wà bóyá o ti lọ ṣògùn ayẹta o ti lọ ṣògùn bọn o ti lọ ṣògùn ègbé o ti lọ ṣògùn whatever tó wà wọ́n kò ṣe another way tí wọ́n tún fi lè pa anybody ó ní mo tún mú wá fún yín. Now ẹ bá wa gbé ojú ayọ̀ sókè ẹ káàbọ̀ ẹ kín tèmi ẹ kú Easter happy Easter Yorùbá wí ẹ̀yin tèmi ẹ káàbọ̀ ẹ kásán ẹ káalẹ́ kú dédé àsìkò yìí according to the time tí show yìí bá bá yìí happy Easter o mo kí yín ẹ tẹ́ bá ti bá wa tẹ́tàn pọ̀ lórí show yìí láàrin ìṣẹ́jú kan ẹ bá wa síbẹ̀ TikTok ẹ bá wa power tap kalẹ̀ bá rí yín gbé wọlé power tap yẹn bá wọ bí 10,000 a lè réyàn gbé wọlé so kò sí nǹkan tí mo fẹ́ ṣe sí mi lè má gbé yín wọlé kẹ́ máa drop ẹ má bínú I am not rude. Facebook alpha kí ló dé táwọn èèyàn wọlé sórí Facebook ẹ lọ party kò sí wàhálà YouTube kí ló tẹ̀ fi tọ́pọ̀ sórí show yìí kí ló tẹ̀ ṣe ẹ bínú ẹ má bínú ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ now
Báwo ṣá fẹ́ fi ẹ̀yin orí TikTok àti ẹ̀yin tó wà lórí TikTok ẹ máa bọ̀ lórí YouTube. TikTok wa ẹ rí pé àwọn èèyàn wá sórí TikTok wa mọ́ because wọ́n ti report TikTok mi. I don't know why. But problem tí wọ́n nìyẹn. And then wọ́n ní mò ń sọ kíní kan lórí I don't know. Ìṣòro tí wọ́n nìyẹn. Ilé tí mo mọ̀ yìí ti ń ṣoge ìwò làkàrà wà kò kí ń ṣọ̀ mí ìgbéraga. Now, let's see this. Listen, 200. I put without 4. Put 4. You will cut up, okay? Yeah, wow. Cut up. Thank you. Fídíò tí mò ń show fún yín fẹ́ kẹ́ bá mi farabalẹ̀ wò dáadáa ni o. Kíni kan máa ṣẹlẹ̀ láàrin fídíò yẹn tó máa shock yín. Màá wá béèrè lọ́wọ́ yín why tó fi ṣẹlẹ̀. Kí ló tó fi ṣẹlẹ̀ bẹ́ẹ̀? Bóyá òbílẹ̀ pé ológun egbò, ogun egbe, àbí ológun tó bá gun ẹ̀ kò ní wọlé, tó bá ṣá ẹ̀ kò ní wọlé. Another pattern tún lélẹ̀. Ọ̀dẹ̀ má jẹ màálù mọ́ o, ọmọ ìbẹ̀ má jẹ màálù mọ́ o. Okay, àjẹ màálù mọ́. Wọ́n ti lé wa kó lóko, a lè gbìn kan lóko mọ́. Now, ẹ bá mi máa wò níṣu. Yeah, well, I'll test them. Eh? You must test them. No, test them. Why? Step 1, I'll test them. Eh? Ẹ jọ̀ọ́ kí ni máa ẹni kí Fúlàní kí àbókí tó ń ta kí ni máa ń pè òun ṣàbókí ni ẹni tó ń ta pineapple kí ni máa ẹni kò ṣe. Ẹ jọ̀ọ́ tá bá ṣì wà lórí ètò ẹni tó ń ta pineapple ó ní 200 God bless you bàbá ìyá mi ó ní 200 ìyẹn dẹ̀ ra mẹ́rin lọ́wọ́ ẹ̀ ó ní kó jẹ́ ń bẹ̀ wò olóhùn ò lè jẹ́ ṣe pé 200 mẹ́rin èló ló jẹ́ $200 mẹ́rin ẹjọ́ èló ló jẹ́ torí Ọlọ́run ó ní kó test ẹ̀ wò olóhùn ò lè test ẹ̀ ó jẹ́ 800 God bless mo like máa ṣe show kí máa béèrè ọ̀rọ̀ kí máa ráwọn èèyàn kó máa respond inú mi máa ń dùn ni God bless you ó jẹ́ 800 ẹ jẹ́ ká go on bóyá ká sọ wípé tó bá test ẹ̀ bóyá ènìyàn ò ní sọ 800 pé fún bóyá tó yẹ ní fẹ́ test tó ń tà òun ló ń tà o kò dẹ̀ kí dẹ̀ pé nǹkan tó ń tà kò ń ṣe acid ló ń tà kò ń ṣe kábàdì ok ẹ jẹ́ ká continue pé bóyá ó ń rò pé ènìyàn ò ní lè san 800 tó ń bá ti test ẹ̀ go ahead please. Yeah, well, I'll test them. Huh? You must test them. No, test them. I not test them. Why? Step 1, 31, shop out. Then I go carry. I don't go pay you. You don't test them. Why you don't go test this good, this thing? Now you don't sell them. Why you don't sell them, but you don't go test them? You go test them. If you don't test them, I don't pay. He got this thing for me. He got this thing for me, bro. I thought I make the test waiting in the court. He don't agree. He said no go test them. Why not? Why no go test them? No, you got to see. Now you dey sell them. So why you no go test them? You go test waiting. You no go test them. If you test them, I pay. If you no test them, no go. Okay, now you go. You how much you sell? 200. Okay, if you test them, this one now
800. If you test them, I give you 5,000. Èló lẹ gbọ́ tó lò máa fún. Àyẹ̀ṣẹ́ mẹ́yẹ bọ̀ lápò ni o. Ó ní nǹkan tó tà fún 800 naira ló jẹ́. Ṣùgbọ́n tó bá fi lè test ẹ̀, òun á fún ẹ ní 5,000 naira. Àbókí no, I no test am. Ó no wá fún ní 5,000 naira. Àbókí ní no, I no go test am. Ọjà 800. God bless you. Mo kí ibu ẹ dé bá mi kọ́kọ́ àdá fún yín. Ọjà 800. Only test am. Now you the seller, won't me the seller. But if you test them, I go give you 5,000. Only no. Only test it for 5,000. Continue. Oh, good day. Continue. 10,000. 10,000. I no test them. 15. 15,000. I no go test them. If you test them, I give you 100,000. Oh yeah. Last one. You test them, I go give you 100,000. Test them, make I give you 100,000. 100,000. Aboki said no. I no go test them. 100,000. 8,000 naira. Aboki said no. I no go test them. Ejo kilo wa nu e. O dan 8,000 fún yẹn no ma fún 100,000 ko kan ti e je nbe wo. Olohun ò ní jẹ o. Pineapple ni kò ṣe kábàdì kò dẹ̀ ṣe acid. Aboki ni no. No go test that for 100,000. Ogun ti dé. Ogun ti dé. It means it has been poison. God bless you. Ogun gidi ti dé. Tó bá gbọ́dọ̀ ṣayẹta, ó ṣayẹ kíni kò máa ṣe ayẹ poison náà o. Aboki continue jàre. 100 jẹ́ ká tún gbé yẹn gbọ́. Bí èmi lè mi gbọ́ dáadáa jẹ́ kí n tún gbé yẹn gbọ́ náà. 800. If you test them, I give you 5,000. I give you 10,000. I give you 15. If you test them, I give you 100,000. I understand what they have here. Because who won't buy this one now? So you tell them make you test them, you say no. I don't already promised that I will give them 100K. You say no go test them. So I don't go now. I'm working now. I carry your thing. I don't pay. I don't go. If you test them, I give you 100,000. Àbí mi ò gbọ́ tó pé de Igbo ló ṣe tó fi sọ de ló pé pọ̀ máa fàbòkí ná. Àbí mi gbọ́ dáadáa. Bí a mi ò gbọ́. Ẹ jẹ́ ká tún bẹ̀ yẹn. Ó dà pé mi gbọ́ bẹ̀ yẹn dáadáa. Mi gbọ́ dáadáa. Jẹ́ kí n kọ́kọ́ fi. Má yóò de ká lòlò náà àbí mi ni mi gbọ́ dáadáa ni. Kí fọmọ odorin sí mi ná. Tún Aboki. I give you 10,000. I give you 15. If you test them, I give you 100,000. Ẹjọ́ ló pé. Èló ló pé. 100,000. Aboki ni no. Aboki ni no. God bless you. Ẹ pé mo rẹ́rìn. Kò kí ṣe pé ẹ̀rín tí mo rìn. Mi mọ̀ bóyá bí ẹ máa pé ẹ̀rín ó kan bákan. Why tí o lè test ọjà tó tà ní 800 naira? Èló ni 100,000 minus 800 naira ló máa jẹ́ tó wẹ́ ọlọ́yin mathematicians in the house. A dẹ̀ pariwo fún yín. A pariwo fún yín. Yóò bá wù yí, a sọ fún yín. A sọ fún yín. Tá bá yọ 800 naira kúrò nínú 100,000. Èló ni gain Aboki. Ṣé gbogbo pineapple tó pé sórí ṣó pé 100,000 naira. Only for 100,000. Olóhun ò test pineapple yẹn. Baba wa ní the pineapple can be taken to a lab to find out the chemical in it. Fọwọ́ tẹ́ sọ yẹn, ipe kan mú pineapple yẹn lọ sí lab. Wọ́n lọ test chemical tó wà nínú ẹ̀. Màá play video kan. Ẹ ká kọ́kọ́ play lé tán. 100K. Aboki said no. 100,000. Olóhun ò lè test it. Continue.
I understand what they happen here. Because me want buy this one now. So you tell him make him test am, he say no. He say no go test am. I don't already promised that I will give am 100K. He say no go test am. So I don't go now. I'm okay now. I carry your thing. I don't pay. I don't go. So I don't see him. Where my doubting Thomas? But I don't see him now. Wọ́n hide the camera ni o tí wọ́n fi record rẹ̀. And he said, I am going if you will not test it. And you see what Aboki did? Kò dámọ̀ yẹn dúró wípé pineapple yẹn òun ti cut ẹ̀ sí wẹ́wẹ́. Mo gbọ́dọ̀ sanwó fún un. Why tí Aboki ò ṣe kíyàn bí mẹ́ta mẹ́rin bá wa pè wọlé. Ẹ bá wa power tap lórí TikTok ká lè gbé yín wọlé kéde ráyè sọ̀rọ̀ lórí TikTok náà. Happy Easter mo kí yín. Ejo, happy Easter, happy happy Easter, God bless you. Ọdún àjíǹde. Happy Easter, Mokin. I will always remember Easter every year because my mother said she want to see Jesus whenever she want. She died. She attached to the fellow and she died on Good Friday. And so happy Easter, want to Jesus, want to marry around by if there's anything cause to get Jesus. Now, kí ló dé tí Aboki fi máa yẹn lẹ̀ pé kó máa lọ? Why Aboki allow man yẹn pé kó máa lọ ká tó lọ sí next video? Kí yon méjì mẹ́ta kó bá wa pè wọlé ká tó lọ sí next video. Kí ló dé tí Aboki fi man yẹn lẹ̀ pé kí man yẹn máa lọ? That's why ó ti gé pineapple yẹn o, ó ti gé wẹ́wẹ́ o, ó ti kó sí nylon o. Kí ló dé tí mo sọ pé 100,000 ní test ẹ̀, ó lóun ò lè test ẹ̀. Aboki no fit test am for 100,000. No fit test pineapple for 100K. Ìyá mi ẹ ní ṣe àgbákò. Ẹ káàbọ̀ mà. Mi ò gbàgbé yín o. Mi ò gbàgbé yín ayé ni ma o. Àwọn yẹn mọ nǹkan táwọn fi prep ẹ̀ ni kò ṣe jẹ́. Ó ti mọ nǹkan táwọn fi ṣe. Chemical wà nù ẹ̀. Ó ti mọ nǹkan táwọn fi pẹ̀lú ẹ̀ ni kò ṣe jẹ́. Àwọn ará ilé a máa láti máa pariwo fún wọn náà ní kọ́ watch. Ìtorí ẹ̀ ní kidney problem ṣe pọ̀ jù ńlẹ̀ àǹtí. Mi gbọ́. It's more or less mo máa bèrè lọ́wọ́ kọ́ mi pé ṣé o máa ń gbọ́ pé àwọn èèyàn ní kidney cancer? Irú ẹ̀ ìgbà tẹ́mi grow up o mo mọ̀ fẹ́ náà ti dá ilé ayé ti pẹ́ àǹtí. Ìgbà tẹ́mi grow up mi gbọ́ rí èmi ò gbọ́ rí o. Èmi náà gbọ́ rí mo sọ fún kan mo ní mo lè pẹ́ òkè wá ní mo lè ṣe gbogbo ìgbésí ayé mi l'Amẹ́ríkà. Ọgbà tí mò ń dàgbà mi gbọ́ pé yàn ní kidney problem cancer ẹ̀rí ọmọ 30 something 20 something ó ti wá dialysis already. Àtàwọn ọmọ kéékèèké nǹkan tó dẹ̀ ń fà ní. Kẹ́ni ẹ wo fídíò gbà protection gba ibi tó fi bu kẹ́míkà sẹ́wà. Bẹ́ẹ̀ni. Ìyá ọkọ mi kan ó wá sígbà tó wá kí wa. Wúmà ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí bá ń sẹ̀wà mi kì í yọ mi ẹ̀. Wúmà yẹn ìyá ọkọ mi ló kọ́kọ́ mi kìíní yẹn. Ó kọ́kọ́ máa sẹ̀wà yẹn. Á wá yọ mi ẹ̀wà tá a ṣe yẹn. Àṣẹ̀wà àṣàn. Àṣẹ̀wà da fresh omi sí mi àṣẹ̀ máa sẹ̀wà. Omi ẹ̀wà tó yẹ pé àwa máa ń gbọ́n mu ni. Àwa máa ń gbọ́n mi ẹ̀wà mu. Wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ yẹn kọ́ mi ẹ̀kọ́. Kí ló dé ṣe bẹ́ẹ̀ ó ní à ń ṣe nǹkan tá à ń ṣe lé nìyẹn o. Mo wò pa ṣé àwọn ọmọ kéékèèké gbọ́ ọmọ kéékèèké ọmọ 20 something ẹ ti dá ti wà lórí dialysis ó ti ní kidney problem cancer. Mo wò pa kí ló ń fa gbogbo kínní àwọn táwọn àlọ́ òyìnbó gan amọ̀ pé ìjọ òyìnbó ni oúnjẹ wọn bí báyìí. But kí ló ń fa gbogbo jẹ́rí bọ̀bọ̀ yẹn bọ̀bọ̀ Aboki yẹn ó mọ̀ nǹkan táwọn fi pẹ̀lú ẹ̀ ni kò ṣe jẹ́ kínní yẹn. Ni kò ṣe jẹ́ tí bọ̀bọ̀ yẹn sọ pé kò jẹ́ kí Èkó wa leléyìí o, Lagos ti wá ní o. Ẹ̀dẹ̀mọ̀ àwọn arẹ́kọ̀ọ́ àti ẹ̀dẹ̀mọ̀ pé wọ́n jẹ ìjẹkújẹ ń bẹ̀. Ẹ̀rí gbà ní ìyá mi, amúmọ̀ fáwọn búkà yẹn ó wà òkè. Àwọn búkà mi wọn ní nìtì ẹ̀rí wọn ní wọ glove wọn ní ṣe gangan. Wọ́n dẹ̀ máa bọ̀ bẹ̀. Ọ ní di orientation or hygiene gan gidi gan nílé. Ẹ ṣeun gan ìyá wa. Okay, ma. God bless you, ma. 45 cents bá wa gbóhùn sókè. Kí ló Aboki ò ṣe lè jẹ pen. Lagos ti wá leléyìí o, Èkó tí a ní o. Bá wa gbóhùn sókè. My mommy, ẹ má gbọ́ orin má ìkan fún wa ní copyright. Ẹ jọ̀ọ́, mo fọlọ́run bá bẹ̀ yín. ẹ jọ̀ọ́ mo máa bá yín sọ̀rọ̀ létà ẹ jọ̀ọ́ mo ń ṣiṣẹ́ lọ ní time mi tẹ́ gbé mi. Ẹ̀yin tẹ́ bá ti send request, tẹ́ bá ti gbé yín wọlé. Ẹ má gbọ́ orin. Ẹ jọ̀ọ́, tẹ́ bá wà tó ti ń gbọ́ orin.
ẹ bá wa kú ò níbi tí wọ́n ti ń gbọ́ orin Afọlọ́run ọba bẹ̀yìn ẹ jọ̀ọ́ bẹ́ ṣe rí wa yóò dáa bẹ́ẹ̀ tó máa fún wa tó máa ṣáwa ní copyright ẹ ní like ẹ jọ̀ọ́ mo fọlọ́run ọba bẹ̀yìn mi ò ṣakọ àbọ́kí èèyàn tó bá fẹ́ pè wọlé ká fún èèyàn méjì láyè sí ká tó lọ sí next topic gbogbo àwọn èèyàn gbàmọ́ yèkì náà ti ní cancer in fact ẹ yẹ kí sáré pa I don't know tẹ́ bá ti ń wo orí show ẹ máa bá wa tẹ́tọ́ pọ̀ lórí show I don't know. Ìyá mo fi lọ jókòó síbi ọ́fíìsì. Ẹ̀sẹ̀ ń pẹ̀ bá wa gbóhùn sókè. Ẹ̀sẹ̀ ń pẹ̀ gbóhùn sókè pàápàá sà. Yes, Erama. Sẹ́rí àbókè ò ní lè tẹ́sì nǹkan tó ń tà. For 100,000 naira. Kò ní even gàkẹ́ fún ní 1 million kò ní tẹ́sì. Then why? Fídíò kan ti kọ́kọ́ jáde before eléyìí. This one is recent. Ọ̀kan ti kọ́kọ́ jáde. Sẹ́rí èyí tó kọ́kọ́ jáde wọ́n bu chemical sínú abọ́ kan. Wọ́n ti peel pineapple yẹn. So ó mú brush ó fi ń bẹni pé yẹn paint ilé. Ló ṣe ń fi brush paint chemical yẹn pẹ̀lú pineapple tó ti peel. Eléyẹn ọ̀tọ̀ nìyẹn. Eléyẹn ti jáde before this one. Then ọ̀kan náà ti kọ́kọ́ jáde inú omi drainage inú omi gutter.